Hello, everyone. Welcome to Toyeen Talks. Welcome to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. And if you're new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thanks for watching. Till I will see you in our next video. Stay safe, stay blessed. I love you all. Bye. wàláì tálẹ̀ ẹ lọ kọ déètì nílẹ̀ ní pílátífọ́ọ̀mù wa yìí onílé wà ní pílátífọ́ọ̀mù the music níjẹta mo sọ fún wọn lókè ìgbàtàgòkè ní pé gbogbo nǹkan tá a kàn ń rò tó dàbí stylishly yìí ọjọ́ tí íńtánẹ́ẹ̀tì bá máa gbiná wàláì àtẹ̀bángbà ẹ̀bà mi gbé gba ọ̀pẹ́ o yẹ́yẹ́yẹ́. because àṣírí yóò lè bò for life. kò lè bò kò jẹ́rí. ìwọ̀nba tó kù kọ́dún yóò parí gan wọ́n kàn tẹ́kì risk ẹ̀ ni ta ló mọ̀ yìí pé mọ̀mí jẹ́ máa fọ́ tébù lánàá tọ́ bá dẹ̀ tó ti kan mọ̀mí jẹ́ ìléwo á bẹ́ gbogbo. ẹ lọ máa blọọgì bàbá ẹ o ẹ mọ̀ pé kò fi bàbá ẹ ṣeré ẹ lọ blọọgì bàbá ẹ bá ṣe ń blọọgì bàbá ẹ náà ṣe ń gba wọ̀tọ̀ọ̀tọ̀. bàbá mọ̀mí jẹ́ ó dàbí bàbá Mohbad ni ó ní ò jẹ́ kí wọ́n lè fi bàbá wọn ṣeré. ẹnu ẹ lọ máa blọọgì bàbá ẹ kẹ́ rò pé bóyá tẹ́ bá ti ń blọọgì bàbá ẹ ẹnu àṣìdákẹ́. ẹjọ ẹ ó dọ̀nà ẹ ó dọ̀nà ẹjọ ẹ lọ máa blọọgì bàbá ẹ ẹ̀yin wá rò pé tẹ́ bá ti ń blọọgì bàbá ẹ yẹn irú tẹ ilé tó wọlé tó wá tírẹ́tì mi òun fẹ́ lọ fẹjọ́ tèmi sùn ọlọ́pàá ìlú tí mo ti ń gbé over 24 years for the first time ó fẹ́ lọ fẹjọ́ mi sùn mo wá ń retí ọlọ́pàá náà bóyá ọ̀rọ̀ ìlú ẹ̀ ni mò ń sọ o bóyá ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ inú island ló ń gbé torí ẹ̀kàwé ẹ̀kọ́ pọlọ mọ bí mọ kéèsì yàtọ̀ sí ẹni tí ò ní kéèsì mo ní cutlass ni mí mi ò ń lọ court cutlass ni mí so nǹkan ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ wá fẹ́ gbé mi lọ kóòtù ní Dublin ẹni tó ní mò ń búlì kò gbé nù ìlú yìí o kìí ṣe nù ìlú yìí ló ń gbé ìwọ gọgọ tó lọ report mi kọ́ ni mò ń búlì according to what you said wípé mò ń búlì ìwọ kọ́ ni mò ń búlì o tó bá yẹ wọ ni mo tún búlì another case but o fẹ́ gbèjà àyàn o wá fẹ́ lo resources island láti fi gbèjà ẹni tó wà Nàìjíríà nílùú tí ò work o wá fẹ́ lo working country láti fi gbèjà ìlú tí ò work ẹgbọ́n báwo nìyẹn ṣe lè jọra wọn báwo ló ṣe lè jọra wọn nítorí pé ẹ ti pè mí gently tí n bá sọ fún yín pé wọ́n ń pè mí behind camera this is what ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wọ́n ti ẹ ti rí kí tírẹ́tì tó wáyé wọ́n ti pè mí tòótọ́ wọ́n ti wọ́ọ̀nù mi tòótọ́ mo ní mi ò gbà wọ́n ti wọ́ọ̀nù mi tòótọ́ mo ní mi ò gbà ṣe bóun ló kọ́ bí báyìí you remember I warned you conversation wà ní I will post it out òun ni mi ò dẹ̀ ṣe ó sí rí mi ò ṣe áì sí rí àfi láàárọ̀ tí mo rí mẹ́sẹ̀gì tí mo gbé ṣépè kó tó blọ́ọ̀kù mi ó tẹ̀ǹdì kan sí mi tó blọ́ọ̀kù mi mo dẹ̀ lọ wá fóònù mi mo fi gbé ṣépè burúkú. ẹ wá lọ download fídíò yìí lónìí gbé fọlọ́pàá ẹ máa gbọ́ o fídíò yìí èmi àti. olóbi mo ti sọ fún ẹ̀hún mi sẹ́ẹ̀ àníkà tó sin Mohbad a máa gbé ẹ̀sìn kò sí bó ṣe lè ṣe eléyìí àníkà tó sin Mohbad sẹ́ẹ̀ omi wọn ló máa kọ́kọ́ wọlé. evidence ló ní. ìkà kí lórúkọ ẹ kí wọn dá fọjà lọ kó bá wọn gbọjà Mohbad ní evidence tó ní ni o. àwọn ò ṣe mọ́. United Kingdom tí ẹ bá ti rí Ìyábọ̀ Òjó tó ń bọ̀ ẹ máa chẹ́ẹ̀kì Ìyábọ̀ Òjó dáadáa ó máa ń gbọ́jà wọlé gbọ́jà jáde ni o. Mohbad ní wọn ò ṣe mọ́ àṣírí yẹn náà tútú gbogbo ẹ̀ láti gbọ́. wàhálà ìmọ̀ ara ìtì wọ́n fọ́nà ọ̀rọ̀ yìí yẹ kẹ́ máa ṣàkà gbogbo ẹ̀ láti gbọ́ náà wọ́n fọjà lọ lóhun ò gbé. olórúkọ ìyẹn ló fi ṣe Ìyábọ̀ Òjó. evidence tó fẹ́ gbé lọ sí Dublin court airport tó fẹ́ translate ni o tó fẹ́ translate tí gọ́ọ̀mẹ̀ntì island tí ṣé ò ká wọn lára tó yẹ pé ọ̀rọ̀ Nàìjíríà ló wá jẹ wọ́n lógún àwọn náà ti wá lọ dá sọ̀rọ̀ Nàìjíríà àbí inú constitution wo ló ti fàkọ́ lọ dá sọ̀rọ̀ Nàìjíríà tìlú wọn ò ká wọn lára àbí. bọ́dà láti ṣé mo lè sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò ní case kò ní point lórí nǹkan tó ń ṣe ẹjẹ́ ń sọ nǹkan ọmọ Nàìjíríà ní crime kan ó ṣẹlẹ̀ nílùú yín tó jẹ́ Nàìjíríà tí gbogbo àwọn Nàìjíríà dẹ̀ dìde sí tó ń dá sí. all over the world not only Nigeria all over the world.
ìlú tẹ́ ti jáde ẹ̀dẹ̀ analyse gbogbo. màdé nìkan ọlọ́pàá kó lọ sí Google kó wò bóyá èmi nìkan mò ń sọ kó gbé sí Google bóyá èmi nìkan mò ń sọ̀rọ̀. nǹkan tẹ́mi kan rí sọ̀rọ̀ yìí ṣẹ́rí ó tún fẹ́ expose secret dáadáa because nígbà tí ìjọba Dublin náà bá farabalẹ̀ tó bá go into this case tó study ẹ̀ wọ́n á mọ̀ wípé àwọn kan. ọ̀rọ̀ tí punch newspaper gbé tí gbogbo tv èmi nìkan kọ́ mò ń ṣe show lórí èmi nìkan ló wà ní target yín èmi nìkan kọ́ mò ń ṣe show a day 1,000 people ló ń ṣe show a day not only me. Nigeria newspaper ń gbé Nigeria television ń gbé mọ́mí ní sọ pé ká ọlọ́pàá náà lọ sí TVC news kó kàn lọ sáàṣì ẹ̀ Mohbad's dead kó wo èèyàn tó ń ṣe show lórí ẹ̀ tó fi tèmi fi wá jẹ́ target tèmi fi jẹ́ target yín tó pẹ́ ti bá mi sọ àmì kébìlì ẹ ti bá mi sọ. ẹni tó wọ̀ lára ń ta fọwọ́ jẹ́ síbi gbogbo dọ́kúmẹ̀ntì tó yẹ kí Mohbad wá kó wá ṣe show fún wa ń bí ńgbà ti independent àwọn táwọn organize ẹ gbogbo yẹn ni máa lọ gbà lọ́wọ́ wọn gbogbo owó tó kọ sí wọn ló bá mi sẹ́ǹdẹ̀. ṣé mi ò mọ̀ wípé àwọn tó ń sọ̀pọ̀tì Wunmi ọpọlọ wọn ti kú. àbí. ọpọlọ wọn kù gidigidi. ẹ wo ọgbọ́n wọn yín lọ sí kóòtù tó ń bá ṣẹ́ẹ̀sì bọ̀ kẹsẹ̀ mi lọ́mọ àlè àwọn olórí burúkú ìkọ́sídì whole world yìí sọ ọ̀rọ̀ public figure tí everybody yín analyse ẹ ọ fẹ́ gbé yín lọ sí ọpọlọ wọn ti kú. ó wá ní mò ń búlì dùn mí ní Dublin. olórí burúkú ni wọn ọpọlọ wọn ti kú ẹ má stress ara yín kó níṣó. ó wá tún wá lọ kọ́pì kí ni gádà station fún fi ń send ẹ̀ sí mi kí n lè shut down kí n lè shut up kí gádà máa bọ̀ lé mi gádà náà á regret kó ń wá bóyá ẹni tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ bóyá Dublin ló ń gbé tó bá tiẹ̀ gbé Dublin kan tó ó pààyàn irú òtẹ́ lè ṣẹlẹ̀ ní Dublin mi lè ṣerú show báyìí ní Dublin because òfin máa ṣiṣẹ́ ń bì báyìí automatically òfin ṣiṣẹ́ mi ò lè ṣerú show ó ń ṣẹlẹ̀ ní Dublin náà mi ò mọ̀ because àfi tó bá dé kóòtù ló máa tó mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ tó kó handcuff sí wọn lọ́wọ́ àti dúdú àti tó jẹ́ funfun wọn ò wò pé ẹnìkan kọjá law níbí báyìí nobody above law nílùú tá a wà nǹkan wá ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ imagine nǹkan ṣẹlẹ̀ Naija ẹ wá ń gbé ẹjọ́ bọ̀ ìwọ wá fẹ́ fáìlì case ní Dublin ṣọwọ́ wèrè ni tó bá rẹ̀ pé wọ́n tiẹ̀ ni wọ́n mò ń búlì ó lẹ́nu ń bẹ̀ ń Dublin constitution lùí ní kémi má sọ̀rọ̀ ni pé wọ́n pààyàn ní ìfọ̀nfọ̀nà fọṣu tó jẹ́ ó wà nù níùsì gbogbo níùsì ló gbé ìwọ wá ní èmi ni ìṣòro yín. ṣé bọ́mọ Nàìjà ni ẹ. ẹ má mà dáhùn lóhùn I will tell the gather to go and Google it before you interrogate me. I'm using my. ẹni tó bá tàpá sí yín Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ ẹni tó bá dojú ìjà kọ yín ọ̀run á dojú ìjà kọ. ẹ ti rányàn sí mi mo ní mi ò gbà. Ọlọ́run á ro bírò tilétilé ni. ẹ ti bá mi sọ àmì kébìlì mo ní mi ò lè róòtọ́ kí n máa wá parọ́ mi ò lè tẹ̀lé Wunmi ẹ fi mí lẹ̀ ẹ ti bá mi sọ ń kọ̀kọ̀ ní bàbá tó tọ́ mo ní no way mi ẹ lè manipulate ọpọlọ mi kí n máa think upside down kí n má lè dá lórí ọpọlọ mi mo ń ronú fúnra mi ni náà ẹ wá fẹ́ máa kó nǹkan sí mi lọ́pọlọ kí n dẹ̀ rí òótọ́ lẹ̀ kí n máa parọ́ wá ní kí n lọ no evidence òkun orí íńtánẹ́ẹ̀tì is part of it eléyìí lásán ni máa mú fún ọlọ́pàá tó lọ rìpọ́ọ̀tù mi fún jẹ́ fún ẹni tí máa fún kó kọ́kọ́ lọ gbọ́ ẹni tó kú yìí ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn Ọlọ́run ṣe English nìyẹn. You can't talk. Where's my other phone? Oh no. Where's my phone? You can't talk. Where's my other phone? Where's my phone now? Talk now. It is not your phone. My stores are dead. Where's my other phone? Yes, let me open the phone. Let's prepare the phone. Where is my other phone? Where is my old WhatsApp? We share the same iCloud with me and you, Abi. But on the WhatsApp, we share law.
Where is my life? Where is everything? You want to fetch you yellow post after Abi. Tobati Basi Kuto Abi, Tobati Pami, Tom, my post conversation, but the post Abi. Oh, Mokoko. Anything won't pay like what you won't pay for. Only is the pay. My worry me. Oh, Mokoko, you are to go family one night alive. To buy baby shit, as in jello. A little might be champagne one night alive. Sweat to my living room. One night I will never be champagne. I want to go. Nípa máa ṣe aṣọ tí mo ní bẹ́ẹ̀ mi ò wọ̀ ìyá ẹ lọ gbé sí mi lórí ó gbé sí mi lórí ó fẹ́ pa mí ìṣe ayé ẹ fẹ́ bàjẹ́ ogun fẹ́ pa ẹ ní ó fẹ́ ṣe orí burúkú ni má wọrí náà má wọrí ó fẹ́ ṣàpá mi àbí wọ́n ti bá kú lẹ́yìn gbogbo ayé pátápátá ni wọ́n ṣàlùpá mi sí wàhálà. ní working country eléyìí gan lásán ó tàn mọ́lẹ̀ sí kéèsì ní working country ibi báyìí gan eléyìí gan tàn mọ́lẹ̀ sí kéèsì tó wà nílẹ̀ yìí. Latisneh, thank God ohun mi náà ṣó ń bẹ̀. dáadáa. Yes ohun mi náà ohun mi ṣó ń bẹ̀. Mọ́mí Láìtàn ẹ má bínú mà bọ́dá láti eléyìí nìkan tó kọ́ o ṣe rí gbogbo àwọn petition tí Mohbad kọ kó tó kú mọ́ gbogbo ẹ̀ gan kán lè mọ̀ wípé. èmi ò tiẹ̀ lẹ́jọ́ cutlass lèmi mi ò lẹ́jọ́ kan bring it on tó bá béèrè máa fún wọn government Dublin ò lè dédé wá gbé mi inú ilé tí ì ṣe pé wọ́n ní evidence pé mò ń dá lóru wọ́n á kọ́ dédé wá nínú ilé mi ni mo wà mo ṣẹ̀dé lóyìnbó ni gbàdé pé jẹ́jẹ́ sí mi ìlú tí mo ti lò 24 years nínú ẹ̀ ẹnìkan wá halẹ̀ mọ́ mi bí mi wá mọ́ bí ẹ̀ṣẹ̀ tó yẹ kí n ṣẹ̀ èmi tí mo ti lọ kóòtù láì mọye ìgbàanú ìlú yìí mo wà náà àlejò ni òun retí ọlọ́pàá náà á gbọ́ wìrìwìrì lẹ́nu mi bóyá ọmọ president ìlú yìí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ ni. ohun Sam Larry lẹ́yìn náà máa lò fún wọn pé no case to answer. a ní cutlass lèmi mo ní cutlass èmi cutlass. no case to answer all station settled. cutlass ni mi ò ní kéèsì pẹ̀lú mi ò dá mo ń protect ìlú mi mo ń dẹ̀ ń protect image àwọn ọmọ mi. èèyàn mélòó ló fẹ́ lọ́kọ mọ́ àṣì single parent single connect nígbà tá a ṣe bẹ̀rẹ̀ àwọn tó nígbà tí justice for Mohbad ti bẹ̀rẹ̀ tí wọ́n ti rí pé Wunmi pọkọ làwọn èèyàn fẹ́ lọ́kọ mọ́ àwọn mìíràn wọn fẹ́ fẹ́yàwó mọ́ torí gbọ́ tí Wunmi yìí ó affect relationship lẹ́njọ́ mẹ́ta yìí àwọn èèyàn fẹ́ kú ni o. ó affect relationship àìmọye single ló wà lọ́rùn mi tí wọ́n ní kí n bá àwọn ọkọ àwọn ọkùnrin ń jápa ni wọ́n ń jápa ni. ṣé kò wá tó bẹ́ẹ̀. kò ń ṣe jápa nìkan a tún sáré jápa sáré. ó ń jápa ni àwọn àmọye relationship tó ti collapse níwọ̀n bá ta bẹ̀rẹ̀ justice for Mohbad àmọye relationship tó ti collapse tí ó exist mọ́. ó ga ẹ̀gbọ́n àtàbúrò wa dóra wọn wọn á fi bímọ. ẹ wá bímọ ọmọ yẹn wá ń dá wa láàmú. wọ́n ti jésù àjàrà bọ́dá láti ìyá Wunmi àti bàbá Wunmi ti jésù àjàrà. wọ́n wá bíbí ikú bí sílé ayé. ẹ wo nǹkan tẹ́ bí ẹ wo nǹkan tẹ́ bí ọmọ mi kọ́ wàláì èmi kọ́ mo bí ọmọ tó ń pàlú lẹ́kún ọmọ mi kọ́ èmi kọ́ mo bí kìí ṣèmi ni ọmọ mi kọ́ sọmọlélé àbí sunwó níná ọmọ pọ̀ bí ọsàn jábọ́. wàláì ọmọ wọn ni ẹ̀gbọ́n àtàbúrò tó ń dóra wọn lójoojúmọ́ ọmọ wọn ni. ẹ̀mí mi kọ́. àṣànà ọmọ wọn ni òbó lẹ́kì ọmọ wọn ni. Karimo tó dá sí tatatata tó bá bí ń dá ẹ ó dọ̀ tó bá bí ń dá ẹ lọ bú bàbá Karimo ẹ tún lọ bú bàbá Karimo bẹ́ẹ̀ bá ṣe ń bú ló ṣe máa já sí fún yín bẹ́ẹ̀ bá ṣe ń bú ló ṣe máa collapse ayé yín díẹ̀díẹ̀ bó dẹ̀ ṣe ń collapse ayé yín ló ń affect Wunmi mo ń collapse ayé Wunmi lọ ayé Wunmi lọ ó ń sink ayé ẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn. kò ní fọkànbalẹ̀ náà. òun ló tún ti dé kí wọn náà kóun náà má lọ ṣe DNA test Wunmi gangan fúnra ẹ̀ gan nídìí DNA test because ọmọ ti dàpọ̀ sí màsì ẹni tó mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíkà ìbọn tó sọ mo ní ẹni tó rò pé bàbá ẹ ó lè má jẹ òun kan ni bàbá ẹ a ṣẹ̀ máa wá bàbá ẹ fún ẹni because kò lè jẹ́ bàbá ẹ ni bàbá tó bí ẹyin kó jẹ́ original bàbá tó bí ẹni cousin yín cousin ìyá ẹ bóyá cousin ni wọ́n jẹ́ bóyá nephew náà jọ jẹ́ tó fi wá lọ bí irú ẹ tó fi wá ń claim tó tún jórúkọ family ó tún jórúkọ surname family ó wá fẹ́ ìyẹn ló fẹ́ dànù tó fẹ́ wá máa lo alọ́ba ó fẹ́ máa lo surname alọ́ba má lọ ṣe tó bá ti ṣe páálí
lórí Aloba, yá lọ change pali ẹ. You are not allowed to use that name because ní any document láti back ẹ up. Ní any document láti back orúkọ yẹn up. You are not married, so you are not meant to use that surname. Aloba, gbọ́dọ̀ lọ sí any document ẹ gbé orúkọ lórúkọ bàbá oníbàbá lẹ̀. Lọ tún orúkọ bàbá títí ẹ ṣe, lọ kọ́kọ́ wá bàbá tó bí ẹ. Lọ kọ́kọ́ lọ wá bàbá tó bí ẹ ná. Torí àti ìmọ̀ bàbá tó bí ẹ, àṣùọ̀ bàbá tó bí ẹ. So torí òwú tí yẹ ẹ ràn, òun náà nìwọ náà tún di lo tó ṣe bímọ àlè. Because tó fi mọ́ ẹ tó bímọ àlè, á jẹ́ pé ìyá ẹ ti bímọ àlè. Ìyá ẹ bímọ àlè, bàbá tó rò pé bàbá ẹ ni kì í ṣe bàbá tó bí ẹ. Nephew yayin ló bí yayin bímọ fún. Ìyá yín lọ bímọ fún cousin. Bóyá cousin ni, bóyá nephew náà jọ jẹ́, bóyá uncle dẹ̀ ni. Ẹ wò ya Wunmi, ṣòbò lábàṣà. Irú eléyìí ṣẹlẹ̀ dẹ̀ ní Kádákẹ́. Lójújùmọ̀ kan bó ṣe jóná bí ìsàlẹ̀ fùfú, ipa fùfú, bọ́dá láti, wo bí tó ti máa lo fùfú ní ìlú òkè, rí bí ojú yẹ ṣe jóná ni. Kémi wá dákẹ́, bá tẹ́tì mi jù bẹ́ẹ̀ lọ. Tí n bá rọ́lọ́pàá gan mo sì máa ṣe ṣó. Màá ní sọ. Rí water bag lójú ẹ̀ ni. Gbogbo ìsàlẹ̀ ojú ẹ̀ báyìí ló wú pọ̀pọ̀pọ̀, water bag wà lójú ẹ̀ náà. Ọya, ẹyẹ jẹ sọ̀rọ̀ ẹ tẹ́ bá sọ̀rọ̀ máa. Eléyìí tí ká. Ẹ jọ. Tó fi dọ́dọ̀ bàbá òun, ó fẹ́ da ìrìn àjò bàbá òun ti ní fiancé tó ń fẹ́ kó tó kó tiẹ̀ dé. Ó gbalẹ̀ kan, gbalẹ̀ méjì, ó gbalẹ̀ mẹ́ta, ó ní ìyá òun bá lóyún tán ló bá lọ wà ń kalẹ̀ sọ́dọ̀ grandmother, lọ́dọ̀ grandma. Bàbá ní àjọsọ́ báyìí náà. Mi ò sọ fún ẹ kó lóyún, mo lẹ́yìn tí mi ń fẹ́ sọ́nà. Gbogbo ẹni Karimo sọ lánàá. Mo lẹ́yìn tí mi ń fẹ́ sọ́nà. Lọ́wọ́ fìyà jọmọ lọ́mọ, ó wà kalẹ̀ ní 3 months tí ò lè tọ́jú ẹ̀. Ṣé ìyẹn Karimo? Yes, gbogbo fúnra rẹ̀ bàbá òun. Ó ní bàbá òun fẹ́ ó láfẹ̀sọ́nà kí ìyá òun tó dé. Ìyá òun fẹ́ ló fẹ́ ó ní ẹlẹ́ni tó tiẹ̀ pé ó kàwé, ó lówó lọ́wọ́, ó lẹ́ni tó fẹ́. Wọ́n wá dé. Ó wá gbóyún majesty wa. Ó wá gbóyún dé. Ó gbóyún majesty wa. Bàbá bá ní sọ báyìí náà, oyún bí ti báwo, òun lẹ́yìn tó ń fẹ́. Story ìyá Wunmi ò Wunmi. Story wọn ò Wunmi. Ó dirty now. So dirty. Wọ́n padà ṣe erékeré wá padà doyún kóyún. Oyún kóyún wá dọmọkọ́mọ. Ọmọkọ́mọ wá ní ilé lára. Ọmọkọ́mọ ń da Nàìjíríà. Hello. Bọ́dá láti ẹjẹ́ bá yín kọrin. Hold on. Ẹ jọ, hello. Bọ́dá láti. Ó ní ara wọn ò yá. Ó ní ẹ̀fọ́ tí ara wọn ò bá yá tí wọ́n máa. Gbẹ́ dáadáa o. Ṣé earpiece ló ń lò ni? Mo ń lo speaker mọ́tò ni. Ẹ̀jẹ̀ rẹ̀ yọ. Ó ní ara wọn ò yá. Ṣé tí ń gbọ́ mi? Hello sir. À ń gbọ́ ẹsẹ̀. Ó ní ara òun ò yá. Ṣé mo bí àwọn èèyàn ṣe máa ń gba tán ní hospital wọ lọ́lé lọ wẹ̀ tó bá ti lo ọjọ́ méjì. Ó ní bó ṣe ní kí ìyàwó wọn lọ sí gba tán kó tiẹ̀ lọ sinmi lọ wẹ̀. Ó ló disappear láti hospital yẹn 16 years after ló tó yọjú. 16 years after lólórí burúkú Jùmọ̀kẹ́ tó yọjú sí Karimo. Kò tiẹ̀ mọ̀ bóyá òun wà láyé àbó òun wà láàyè. Pé ọmọ tí mo júlẹ̀ la hospital. Mo ní pé ọmọ tí mo jùlẹ̀ lọ hospital bóyá ó kú ni bóyá ó rùn ni ó kàn jùlẹ̀ sí hospital ń bẹ̀. Ọmọ 16 years after ni Karimo. Èèyàn bí ìyá Wunmi náà, èèyàn bí ìyá Mohbad náà ni Karimo. You can still redo it. Tó bá jẹ́ èmi pẹ̀lú ìkàtó ṣe ìgbàkọ́kọ́ ba ilé ayé green card yẹn jẹ́ náà. Àkọ́ Ọlọ́run Karimo nínú gidi o. Kó jẹ́ mi gan ni màá ti tìyá yẹn mọ́ Nàìjíríà èmi. Ọlọ́run máa ti bà green card yẹn jẹ́ mọ́ ìwé wá padà ṣe o. Ṣùgbọ́n màá kọ́kọ́ ba ilé yìí jẹ́ náà. Ó nínú ọmọ yìí nínú tó dà èmi bọ́n ṣe lo Èkó yẹn èmi màá tí wọ́n mẹ́kọ̀ọ́. Màá lọ́ọ̀kì wọn sẹ́kọ̀ọ́. Ó pọ̀ dáadáa náà. Ìgbà tí ọ̀rẹ́ mi tí yẹ fẹ́ wá da lérú. Green card yẹn ó bàjẹ́ náà. Ó bàjẹ́ ni neat. Àní kó jẹ́ mi gan fúnra ara mi, ìyá tó bí mi, kó já ọ̀nà ṣe náà play role báyìí. Kán play role báyìí.
èmi gan máa ní ìníṣẹ́jú yẹn lọ máa tí wọ́n mẹ́kọ̀ọ́ yẹn. Latisneh òótọ́ ni inú bí àwọn èèyàn lánàá lórí ìkíní yẹn pé Karimo bá jẹ́ everybody kan sọ fún Karimo ni. Màá tí wọ́n mẹ́kọ̀ọ́ màá ní mọ́mí ẹ wo lẹ̀kẹ́ wo òkè onílẹ̀ ráyè mọ́ Èkó ilẹ̀ máa dàgbà sí. Ẹ lè wá báyé mi jẹ́ nínú ìlú tí mo bímọ síbẹ̀ tí mo bí ara kẹ́tù wá máa ní mí lára gbogbo ọ̀nà èmi ọmọ akọ wọ́n bá mi dọ́rọ̀ ẹ̀wò gbogbo ọ̀nà ni máa fi tiẹ̀ mọ́ Èkó màá tí ìyá yẹn mẹ́kọ̀ọ́ bọ́yẹ lọ yẹn báyìí máa èmi obìnrin tó bá mi dọ́rọ̀ ẹ̀wò gan òun gan mọ̀ nǹkan tó kù sóhun lára mo lọ tú nǹkan tí ò yẹ kí n tú. Bàbá àṣàna ẹ ti ṣe erékeré. Erékeré wá doyún kóyún oyún kóyún wá dọmọkọmọ ọmọkọmọ wá nílé lára. Ọmọkọmọ ti bàlú jẹ́ o. Ìyá àṣàna wàásù àyè tí ó ní. Ó dalé ayé rú. Ilé kúrò nílùú. Ọ̀yá ẹjọ́ ẹ yẹ pa táàpù ẹ follow the host ẹ jẹ́ kí n máa lọ. Gbogbo ayé àgbáyé ló máa mọ̀ pé wọ́n ló pa òun àgbáyé náà dẹ̀ ló mọ̀ èmi dàgbáyé dalé ayé. Ìkọ́ra ló fi ṣépè fún náà ìpè yẹn dẹ̀ mọ lọ́wọ́lọ́wọ́ ìkọ́ra lọ́mọ yẹn fi ṣépè fún. Ó ti ní kò ní fọkànbalẹ̀ kò tí ì ní fọkànbalẹ̀ dì sí lẹ́yìn ọdún kan bó ṣe ń ra mọ́tò wọ́n fagídí rà dùnú fún ni ìdùnnú force happiness wọ́n fẹ́ force ẹ̀ happy ni ẹni tí inú òdù tẹ́ fẹ́ force happy ẹni tó lẹ́bọ lẹ́rù tẹ́ tún fẹ́ force happy tí Ọlọ́run ò bá dùnyàn nú ẹ̀dá ń ṣe lásán ni Ọlọ́run ló ń jogún ìdùnnú fún yàn Ọlọ́run ló ń jogún ìdùnnú fún yàn wọn kì í fowó rà dùnnú wọn ò bá fowó rà fún ẹ lọ wọn ò bá fowó rà dùnnú tún ẹ. Karimọ̀tù alálùbáríkà Karimọ̀tù ẹ ó ṣoríire. So àti bẹ́ẹ̀ sọ lọ wọn kì í fowó rà dùnú èèyàn máa ń ṣiṣẹ́ fún ni nǹkan tí èèyàn bá dẹ̀ ṣiṣẹ́ fún. Ọlọ́run ló ń jogún Ọlọ́run ló máa ń jogún ẹ̀ fún yàn téèyàn bá ṣiṣẹ́ fún Ọlọ́run máa wá jogún ẹ̀ fún. Ó ti yẹ téèyàn bá tún ṣiṣẹ́ fún o gbọ́dọ̀ tún béèrè lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run jogún ìdùnnú fún yàn tọ́lọ́run ò bá jogún ìdùnnú fún yàn kọ́lékọ́lé ń ṣe lásán ni bìkọ́ inú Wùmí ò dùn Wùmí ta nìyẹn. Èèyàn mọ̀ inú ẹ̀ ò dùn èèyàn tó lẹ́jẹ̀ lọ́wọ́ àwọn nǹkan tó ń fẹ́ ká máa sọ nìyẹn tó lẹ́jẹ̀ lọ́wọ́ ó lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ guilty conscience ń dà láàmú tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe fi ya Mohbad lẹ̀ kó lórí tó ń máǹtì ya Mohbad káàkiri. Tún kọrin mi ni Wunmi you have a mobile blood in your hand you have a mobile blood in your hand you have a mobile blood in your hand you have a mobile blood your hands. Ọlọ́run ló máa túnú àṣírí yín délẹ̀ ẹ̀yin gangan lẹ̀ lọ́ ń fa wèrè lọ́yìn bẹ́ẹ̀ ṣe ń tẹ̀sán mọ́ bẹ́ẹ̀ làṣírí yín tú ta ló wá mọ̀ níwó láti jọ láṣẹ ta ti ń ṣe ṣó ta ló wá mọ̀ pọ̀ mọ́ àlè ní Wùnmí tí ó wá sí Karimo tó jẹ́ ká mọ̀ ń sìn pọ̀ mọ́ àlè aṣọ mọ́ àlè ọmọ ń kù ìyá ẹ̀ bóyá ọmọ ń kù ìyá ẹ̀ ní àbí ọmọ Ọlọ́run ló mọ̀ bọ́ yẹn tán Karimo jọba àtọ̀mọ́lẹ̀ tí ó lè bá àtọ̀mọ́lẹ̀ bí wọ́n ṣe tán ká lè mọ̀ bóyá ọmọ ń kù ní àbí ọmọ nephew a fẹ́ trace ibi tó ti wá àwa fẹ́ ṣe manual test manual handy ọmọ ọ̀nkù kí n wá lọ kí mọ́rin wá lọ bímọ fọ́nkù wọn. iṣẹ́ mi pé Mohbad náà ti kọrin pé baba náà daughter so many plenty matter baba kill pikin because of money so Wunmi gangan ni Mohbad bá yẹn pé ẹ̀gbọ́n náà kàbúrò Jùmọ̀kẹ́ náà kẹ̀gbọ́n ẹ̀gbọ́n náà Jùmọ̀kẹ́ wàhálà. Ọlọ́pàá mò ń retí yín ọlọ́pàá Dublin. ṣẹ́rí ti green card tá àti Karimo ò bàjẹ́ ìyẹn ni pé bẹ́wúrẹ́ bá fojú wẹ̀yìn láti Karimo fi ṣe pé gbogbo nǹkan tó bá ti ń ṣe fóun oore tóun ṣe fún wọn yẹn ó máa bí wọn ni
nǹkan tá àti Karimo ṣe nìyẹn Ọlọ́run á dẹ̀ bójú dùmọ̀kẹ́ all right ojú àṣàlà jẹ. ẹ jẹ́ kí n máa lọ ẹ bá follow page ẹ bá follow page ẹ dẹ̀ bá support ẹ follow page follow the host kẹ́dẹ̀ bá tún support Bintin yeah Bintin. Oh Bintin. lórí page Karimo ẹ má sùn ẹ má máa sùn àsùpárà o. Yes ma mọ́mí mo ti gbọ́ mo sùn lọ látọ̀ ni ó dùn mí ó jó mi gan mo ní carry over. All right. Ẹ bá wa power tap ẹ jọ̀ọ́ ẹ bá wa follow Bintin ẹ jọ̀ọ́ kẹ́dẹ̀ má gbàgbé. Kọ́ follow Bintin kọ́ bá support Bintin ó ní kọ́ bá follow Bintin. Ẹ wo bọ̀dá láti ṣe gbélé gan tó confuse èèyàn kí ẹ̀gbọ́n máa fún àbúrò jẹ kán wá lọ bíbíkúbí wa máa ní gbogbo wa lára. Ẹ bá wa support bí. Ẹ jọ̀ọ́ kò kí owó kan ò kéré ìwọ ní 5,000 owó ní 2,000 tẹ́ bá lè bá fi support ẹ kò sówó kan tó kéré níbi tá a bá dé yìí ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ yín ló need ìyẹn Bintin láyé. Ìyá Ìbàdàn àbúrò yín wà sálẹ̀. Ìyá Ìbàdàn mọ́mí Ìyá Ìbàdàn ò sí níbí báyìí I love Allah máa gbé wọlé. Ó yẹ kẹ́ wá gbẹnu sí nǹkan tá à ń sọ Ìyá Ìbàdàn wà sálẹ̀ ó yẹ kẹ́ wá gbẹnu sí nǹkan tá à ń sọ yìí ó lè tún gbẹnu tán o ó gbẹnu tán o olóòbùkù kan náà fẹ́ sùn bọ́dá láti àṣírí kan náà dẹ̀ tún ẹ̀gbọ́n àtàbúrò wọ́n ń bọ́sí fúnra wọn wọ́n wá lọ bíbíkúbí tó dáa bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bá wa power tap. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ káàsán gbogbo Ìyá Ìbàdàn yà. Ìyá Rọ̀bọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Àǹtí mi. Màá mi ṣe wà pa. Ẹ ṣe kọ́mọkọ́mọ torí mo ti ṣe tán Bọ́dá láti. Tí n bá ti fẹ́ ṣe tán ni ìwọ máa ń wọlé. Kí ló dé tọ́ta yín lọ ń bá àbúrò yín sùn tẹ́ wá ń bá àbúrò yín lóyún? Ọlọ́run jẹ́ kémi fábúrò mi lóyún o. Àwọn wo ló wá ṣe ẹ ṣàlàyé fún wa? Ìyá Wunmi ìyá Wunmi lọ bímọ fọ́nkù wọn. Wunmi tó ń dà wá láàmú ìyá aṣọmọ ọ̀nkù ìyá Wunmi ni. Bẹ́yìn náà bá ti rí súrà ṣànà ẹ kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pọ̀ ń kúlò fún wọn lóyún kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé gòdìlé ni. Ṣé kò yẹ ó yẹ kó ti hàn sí everybody now? Orí burúkú tí ìyá Wunmi ra wọlé láti kékeré látèwe wọn náà bá dàgbà. Àwọn amórí burúkú wọn fi bọ́ọ̀mù òfò tí ń dààmú ayé abalajọ kayu margin rat èèyàn náà gbọ́dọ̀ bíbíkúbí kéèyàn náà mọ rírì fún mi wọ́ndásà nẹ́fà ẹ̀ẹ́dìlélẹ́yìí ọ̀nà agbára ìyá Wunmi kí ló dé àṣírù dorí burúkú tẹ́ gbé wáyé náà lọ́mọ yín tí ẹ gbé wáyé ńgbà tẹ́ wo ṣoṣo tẹ́ lọ tẹ́pọ̀ mọ́ yín lẹ̀ fẹ́ gbọ́n yín bọ́ ń kú yín sì ní bí fámílì mẹ́mbà yín sì ní tẹ́ wá dóra yín tó fi doyún ayé yín ti ta ayé yín ti là. Wọn wàá mọ̀ kó yẹ kán fọrú oyún bẹ́ẹ̀ dànù. Àwọn lè fọ ẹ mọ̀ pẹ̀lú oyún Wunmi yẹn èèyàn máa ń ṣókì èèyàn ní ṣókì bẹ̀lẹ́ ni ìbéèyàn sẹ́rù rẹ̀ àṣẹrọ̀ ọ̀rọ̀ ni bí ìyá Wunmi gbìyànjú rí ọ̀run ó ti pàdé ìyá Wunmi tí ò ṣe é sẹ́nu ẹ mọ̀ pé oyún ẹ̀ sí ò ṣe ń sẹ́ni bọ̀dá láti ẹ ń bá lóyún ẹ̀ sí òun rí iṣẹ́ wàlẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń lo oògùn báyọ̀ ọmọ wọn mọ̀ dì mọ́wọ́ ni bẹ́ẹ̀ bá bí báyọ̀ bá yín di gbogbo oògùn wálé ayé ni oyún ẹ̀ sí ò ṣe ń sẹ́ oyún ẹ̀sìn ní ìyá Wunmi ní kò lè ṣe é ṣe torí tó bá ṣe lọ́jọ́ kìíní àná irú ẹ̀sìn tó ṣe lọ́jọ́ alẹ́ yìí kò ní ṣe ẹ̀yin ọmọ ní ọkọ̀ jẹ́ pé kò ń ṣerú Mohbad ló yẹ kó ṣerú àgbà kó ru ọmọ òfò báhùn torí ẹni téèyàn bá ọmọ tó bá ti fi àtọ̀ tí ọ̀dà tó bá ti fi ṣẹ̀ wálé ayé orí burúkú náà ní ọmọ bá káàkiri nígbà téèyàn mú àtọ̀ ń kú rẹ̀ tó fi produce. Ó sì ó ṣe lẹ̀pọ̀lẹ́pọ̀ mọ́ yín tó fi doyún ayé yín wá lábàṣkẹ̀ ṣí ẹ̀ wá mọ̀ ẹ̀ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ̀ daṣọ bojú ìyá Wunmi abalọjọ story yín ṣe gẹ̀ẹ́tì wàláì story ìyá Wunmi ṣe gẹ̀ẹ́tì kò ń ṣe story tó tẹ̀yẹ kéèyàn máa gbọ́ sétí rárá. Ìṣe what? Kí ló dé láì ṣe super story gbèsè ayé yín ṣe wá rún báyìí náà ìyá Wunmi rúṣẹ̀dá wo nìyín náà ó yẹ ká mọ̀ ìyá tó bí yín lọ́mọ. Ó yẹ ká mọ irú sẹ̀mí tó bí ìyá Wunmi tó bí ìyá Wunmi yẹ ká mọ̀ sẹ̀mí wọn kí ló dé bọ́dà láti ta ló fẹ́ sùn yín. Abíálẹ̀ sì ni. Ta ni jẹ́ bẹ́ẹ̀. Kò lórúkọ ọmọ yẹn starboard ni ọmọ yẹn starboard ni.
ó fẹ́ take ara. Àwọn tí wọ́n rí tààrọ̀ àtàlẹ́ jẹ ẹ̀yìn pawó ẹjọ́ lé ẹni tí ò rí ti yín rò lẹ́fẹ́ sùn ayé yín ti ta ayé yín ti rún ẹ mọ̀ sùn kígbèsí ayé yín náà mọ̀ sùn tí ẹ lè sùn kó lójú kan tó rójú kan tẹ́ jókòó sí náà lẹ́wà títí ọjọ́ ayérayé ẹ̀yin tẹ́ bá mọ̀ para yín ọ̀gbẹ̀gbẹ̀. Kò náà fẹ́ sùn mi o ó náà fẹ́ rìpọ́ọ̀tù mi fún ọlọ́pàá ń bì báyìí wípé mò ń búlì online. Àwọn olórí ibú asòsì mọ́mọ́ àwọn rádàrà dérédérédé kí ni ìwọ bá dórí social media tó fi mọ̀ páwọn èèyàn kan bú yàn kan. Dublin tiẹ̀ máa sọ fún wọn ní kó lọ wọ́n á sọ fún pé kó lọ blọ́ọ̀kù mi ná òun náà dẹ̀ ti blọ́ọ̀kù mi. Kọ́ blọ́ọ̀kù ní kí depression pa wọ́n àwọn tó ti lọ sí tó ti gbaná mọ́ wọn lóko. Ẹ ó dọ̀mọ̀. Ẹjẹ̀ ń boss my mind finish ẹjọ́ nítorí ọlẹ́mọ́bìnrin ẹ̀ nípa sán ayé. Àwọn olórí burúkú wọn blọọkù ní kírònù wá pa wọn kí depression wá pa wọn àwọn tó ti lo dídò tí gbaná mọ́ wọn lóbò bó wọn ṣe blọọkù ni wọn lè blọọkù yẹ mọjẹ wọn pokùnso ọ̀rọ̀ ayé tiwa náà fi ń pàrònú lẹbọ ṣe wà ní àwọn olórí burúkú tí wọn ọ̀rọ̀ kọdó wọn àwọn olòṣì wọn mọ fíńgà ní kámẹ́rà dà ní gbogbo ọkùnrin ọlọ́kùnrin báyìí wọ́n mọ yàbò wọ́n mọ yọyàn sí ẹ̀yin ilẹ̀ wa ń sùn àwọn family member yà wù mí àwọn olórí burúkú aláyé san bí é san àwọn aláyé táyé wọn ò wù yẹn máa ń sùn káàkiri bọ̀dá Láti ọmọ gòkè ni ẹ̀yin ọmọ sùn ẹ̀yin olórí ibú aláìníṣẹ́ bíṣẹ́ tí yín bá dùn yẹn lápá tó mọ̀ yẹn lápá ni tẹ́ ẹ ti lọ faṣẹ́ 24 hours tẹ́ ẹ dé tí gbogbo ẹ̀yin yín ti gan tí ò ṣe é nàró sókè ẹ mọ̀ wé èèyàn pé èèyàn kan ń búlì èèyàn kan kí lẹ́yìn wá débi tán ti ń búlì àwọn rádaràda rédèrèdè wọn mọ fẹsẹ̀ gbálẹ̀ káàkiri wọn ní kọjú mọ́rọ̀ gbèsè ayé wọn á jẹ́ pé ìyàwó mi náà kọjú mọ́rọ̀ gbèsè ayé rẹ̀ kékeré gbèsè ayé rẹ̀ yóò wà rí rédèrèdè rúdurùdu bí apẹ̀rẹ̀ inú àgbọ̀n báyẹn abẹ́yìn ò rí pé ọ̀rọ̀ gbèsè ayé ìyàwó mi ó ti rí rédèrèdè rúdurùdu tí ò sáfà tó lè bá tó mọ́ ìtàn máa ń sọnù pé láti kékeré ẹgbẹ́rù yín kó tó wọ́ ìyàwó mi ti gbẹ́rù rẹ̀ láti kékeré ó ti wọ́ kò sí tó mọ́ ó dàbí ẹsẹ̀ tó ti bẹ́ǹdì ní tán gbé bí tán yàn àmọ̀lẹ̀ rẹ̀ṣẹ̀ yìí tó bẹ́ẹ̀ lọ̀rọ̀ ya wù mí ẹ̀bọ̀rọ̀ ya ayé tí yín náà ṣe rí lọ́rọ̀ ayé yín ti wọ́ láti ilẹ̀ kò ṣeé tó mọ̀ lẹ́sẹ̀ mọ̀ èèyàn ti ń bú èèyàn ti ń búlì àwọn olùkílẹ̀ yìí mọ̀ tún kí ni ìtumọ̀ búlì ta náà ń búlì ṣé ìyá yín náà ń búlì ni àbí bàbá yín àbábúrò yín àbẹ́yìn náà lábúrò tó ń pọkọ jayé àbẹ́yìn náà nírú ìyá wù mí tó ń dọ́ǹkù rẹ̀ nòyún ẹ̀yin olórí ibú àwọn apọkọjáyé set of people àwọn group and staples and privileged àwọn olòṣì àwọn concability bastard àwọn domestic animal àwọn olórí ibú àwọn animal and ganga ẹjẹ ń dá dúró bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ń ṣe ìbòjú kí platform yìí kọ́ mọ́ bá gbà ná àwọn olórí ibú aṣòṣì mọ́mọ́ orí tí mò ń dá mi lé lórí tó bá pè mí. aṣòṣì mọ́mọ́ ni wọ́n ìyá wù mí ayé yín máa padà ta náà ni èmi náà àná yẹn tá à ń ti Karimo sọ̀rọ̀ ń kún mi lè dùn bẹ́ẹ̀ mo lọ mọ́ mọ́ kó má rí ṣe rẹ́kọ́dì bọ́ mi ì tí ì rí látàárọ̀ àwọn olórí ibú sọ ẹni ò mọ̀ pé ìyàwó mi ò lè ní sítórì tó dáa ìyá àbàdàn nínú ọ̀rọ̀ tẹ́ sọ mo fẹ́ béèrè ìbéèrè kan kí ló dé ẹni wípé wọ́n lo dídò títí dídò gbaná as in ṣé ó explode ní àbí báwo ó máa ń explode ó máa ń explode tó bá ti wà eframin starter àbí bó náà ti sọ pé tó bá ti wà go heaven make I see you go enter that heaven make I see you. ó máa ń gbin náà tó bá ṣáàjì ẹ̀ tí kinní bá ti bóyá yẹn máa ń sọ ìbò náà ẹ wò tó bá ṣàti tó bá ti go. má sọ òyìnbó ṣóyójòjò má sọ òyìnbó yẹn rẹ. extra hot exploded. ó ṣàgbáná mọ́ wọn ló bò ṣà àwọn olórí ibú dídò wọn máa ń lò káàkiri ntí ọmọ bá wọn lá ntí ọmọ ṣe chọ̀ọ̀chọ̀ọ̀chọ̀ọ̀chọ̀. ìtò máa fabrate mọ́ wọn lábẹ́. ẹ̀yẹ́ ni mo ń gbiná ìfabrẹ́tọ̀ gangan ni ẹsẹ̀ ń jàre bọ̀dá láti bọ̀dá yìí kan ṣe mọ́ òkú ẹ̀. Yabada, in the mighty name of God, ó yá ẹgbẹ́ correct English okun tó mú yín sọ bending rollers waist English olúwa bàjẹ́ láti wákọ̀ tí ìyàwó lọ ẹ̀wọ̀n ògo English language kẹ́ ẹ̀ bọ́ lọ́wọ́ English agbára fún tóbi Ọlọ́run ni mo gbàdúrà fún yín àmín. Àmín lórúkọ Jésù. Wo tiẹ̀ wá gbádùn. I'm a choosy from today. I'm a choosy. Ọ̀rẹ́ sí English gbogbo yín máa gbà. Bọ́dá Láti o. Kí mo lè sọ̀rọ̀ lọ́wọ́? Tètè sọ̀rọ̀ mo ti ń lọ látàárọ̀ tó ti wà ń bẹ̀ mú ń lọ́jọ́. Bọ́dá God's protection ẹjọ́ mo kàn fẹ́ bèrè nǹkan kan ní ẹjọ́. Bọ́dá Láti o. Mo fẹ́ bá yín ná 10,000 nínú owó yín 10,000 fún ẹni tó bá gba kinní correctly lọ́la Bọ́dá Láti dẹ̀ máa fún ẹni yẹn.
mo fẹ́ kẹ́ wo irọ́ kan ṣe nísìnyí ọ̀la ni mo fẹ́ answer ẹ̀ mo fẹ́ kẹ́ everybody lọ ronú nísìnyí ọ̀la ni mo fẹ́ answer ẹ̀ ẹni tó bá dẹ̀ ti ní good answer tó bá kinní yẹn mú 10,000 naira ẹ wo aspect ìjọba ẹ wo aspect bàbá ẹ wo aspect ìyá Mohbad ẹ wo aspect public if Mohbad story was to be a movie what title will you give to that movie? Come with the answer tomorrow. O lè sọ díẹ̀ tó wá o lè máa dialogue ká máa wò. Ìyàwó ọ̀ràn. Ìyàwó àṣìfẹ́ ìyàwó àbí ìyàwó ọ̀ràn. Ìyẹn náà lọ. Ìyàwó ọ̀ràn. Ẹ̀sìn àgbáyé. No. Ó lọ. Ó yá. Ó lọ. Ta ló tún ní mí? Ìrírí ayé. Òkè yẹn náà ìyẹn tiẹ̀ yẹn ó lọ fà. Nǹkan bẹ. Ìrírí ayé ni wàláì. Ìta ayé mi náà dẹ̀ tún lọ. Ìta ayé Mohbad. Èèyàn kan ní ayé Mohbad. Ohun tí ò ṣẹlẹ̀ rí. Àmì ìbò lẹ ti lọ ń wú jáde. Ohun tí ò ṣẹlẹ̀ rí. Wow. Nǹkan ń bẹ. Ilé ayé gbẹgẹ́. Ọ̀rọ̀ Wunmi gbẹgẹ́. Adẹ̀ tó lè sọ ní ọmọ la tọrọ eyín la bí. Ní English nǹkan. Ìyá àdánù. We ask for pikin sit it. No. Ohun tuntun lábẹ́ ọ̀run. Ohun tuntun lábẹ́ ọ̀run lọ́ni bọ̀dá láti. Ìyá àbàdàn máa fẹ́ ń blow. Má pa mi sínú studio. Forbidden child. Forbidden child. Sorry, I hold on. Táìtù tèmi rò pé ó fi ti ọ̀rọ̀ Mohbad ni ìyá àdánù. Ọmọ bọ̀dá láti ẹ̀ pàtẹ́wọ́ fẹ́ ni. Orúkọ òun wá ní àárọ̀. Ṣọ́ọ̀tì gbà ni. Mọ̀mí dé ìṣẹ́ wa o. Ẹ dẹ̀ lè fún ní 10 years àánú sí mọ́ mi. Ọmọkọ́mọ ẹ tètè lọ́ra sí rí. Hold on. Hello. Ẹjọ́ táìtù fíìmù olóyè Onílé. Ẹjọ́ hold on. Táìtù wo? Ó yá mo ń gbọ́. Atẹ́nítìkà ní táìtù yẹn. Tẹ́nítìkà. Or tẹ́nítìkà. Bẹ́ẹ̀ni, ó tẹ́nítìkà. Tẹ́nítìkà. Tó bá jẹ́ English nǹkan. Mi ìbò débẹ̀ yẹn o. No, tá bá tún fẹ́ fún ní English name ni mo sọ pé tá bá fẹ́ fún ní English name. Màá mú yẹn wá lọ́la, ẹ tó wọ́n gba ilé yìí ná. Tẹ́nítìkà. Ó wà ó dà pọ̀. Ìjọsọ nǹkan tó sọ̀rọ̀ láǹdẹ pátápátá ìkà ní so àwọn ló Tẹ́nítìkà. Yeah, you make sense. Thank you. Ìyàwó òṣì. Yeah, no, tẹ́nítìkà yẹn ṣì wà. Ìyàwó Pangbé. Ẹ sì lọ wàláì tó ró tẹ́nítìkà lóòótọ́ gbogbo àwọn tó ń bá gbé. Tẹ́nítìkà ni wàláì. Tẹ́nítìkà burúkú. burúkú. Adẹ̀tún lè fún ní táìtù ilé náà. Mo fọ̀rẹ́ ṣọ́ta. Mo fi ọ̀tá ṣọ̀rẹ́ jàre. Má fọ̀rẹ́ ṣọ́ta wá ní má fọ̀rẹ́ ṣọ́ta. Má fi ọ̀rẹ́ ṣọ́ta. Kì í ṣe mo fi ọ̀rẹ́ ṣọ́ta. Má fi ọ̀rẹ́ ṣọ́ta. Má fi ọ̀rẹ́ ṣe ọ̀tá yá. Anyway, ó ní kẹrẹ́dì lọ́la tó bá dọ̀la alágbára ọlọ́run a máa join. Betrayers nìkan ṣé kò lọ. Ìyẹn ó sì lọ náà. Tó bá dọ̀la máa join ní ẹ jẹ́ kí n máa lọ. Mo ń lọ wọṣẹ́. Adẹ̀tún lè fún náà ní English náà pé ṣáàjì ó dọ̀la criminal wife aṣẹ́wó criminal wife. ẹ lọ sùn kẹrù ọ̀la wínà àgbà 10,000. Ẹ má wulẹ̀ làágùn jìnnà ẹ sọ ní jápátá. Ẹ̀sán. All right. Màá rí lọ́la. A tún lè sọ ní ọmọ ẹ̀sán. Toró ti gbọ́ ọmọ lọ́wọ́ ọmọ ẹ̀sán dẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ ọmọ ẹ̀sán. Ẹ̀sán níbẹ̀ lọ́wọ́ Wunmi. Ìwọ á fi sítórí ayé ẹ̀ ṣe fi hàn. Akú àti àárọ̀ o, ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín. Thank you very much. Bó tẹ̀ pé Yábàdàn come late. Wọ́n ní ẹnìkan ní DNA must lórí Facebook. Ní òkè òkun àti ní gbogbo àgbáyé ẹ ṣé ẹ kú àdúrótì yín ní gbogbo ògbà. Ẹ ṣé we really love you, we appreciate you. Ẹ̀yin fans wa ẹ ṣé gidi gan.
Adúpẹ́ gbogbo ibi tí ẹ ti ń wó tẹ fi ń ra dátà tẹ fi ń support tẹ fi ń wò wá lágbára Ọlọ́run àgbà náà ní wọbẹ gbogbo ẹ̀yin gifters tẹ ń fún wa ní gift òkè lọ́wọ́ afúnni máa ń gbé òkè lọ́wọ́ yín máa lọ ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ ń fi owó yín tẹ fi ń support wa lórí cause of justice for Mohbad ẹ ṣé gidi gan ẹrù tí abiyamọ òkè tó pọ̀ ní gbé ká yín wọlé lágbára Ọlọ́run. mo kọ́ mi lè jù. ẹ ra sà. ẹ jẹ́ wà ókè. Enemy within. Kílẹ̀ wí. Enemy within. Enemy within. Yeah. Yeah. Wow. One of those tó bá jẹ́ ẹni náà nìyẹn. Bọ̀dé nípa ti abialẹ̀ kò rẹ́ni kankan sùn nígbà ayé ayé àtiwé. Ó jẹ́ ẹ̀jẹ̀ sí ló jẹ́ mọ̀ kó fẹ́ sùn ẹ̀. Torí ẹni ṣe pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn. Orí ẹ̀ dàrú ni. Orí ẹ̀ dàrú nígbà tí àwọn ayé fi ojú ẹ̀ rí màpò. Depression ẹ̀ ti bá ẹ mọ̀ Prince depression ti bá ayẹ̀jẹ̀ sínú ilé o ó ti bá ayẹ̀jẹ̀ sínú ilé o tẹ bá rí bí àárín Dubai ló ṣe máa ń ṣe tẹ bá rí báyìí. Nǹkan kan fojú ẹ̀ rí lórí social media ń gba ọ̀rọ̀ ayé àdìgbẹ́ àti ìyájábọ̀ wà láàyè kò lè rìn jáde. Èsì tó ṣe mọ̀ kó fẹ́ sọ nípa ẹni táyé yìí ṣe ó ń lòògùn ẹ̀jẹ̀ ní má dà lóhùn. Ẹ má dà mò ń retí ọlọ́pàá tó máa wá bá mi nínú ilé gan. Ayé yìí ṣe ó ń lòògùn ẹ̀jẹ̀ ni. Ẹ ṣe jàre. Èrè ló wà lórí ẹ̀. Ẹ ṣe jàre. Ó ìbẹ̀rẹ̀ máa yá wọn. Enemy within. Plenty enemy wey dey follow me. Bí mo ṣe ń sọ lọ.